ẹ tún kú dédé àsìkò yìí ẹ̀yin tèmi níbi gbogbo tẹ́tí láǹfààní àti mọ gbọ́ wa àti mọ wò wá orí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV náà lẹ́wà tá ó ti mọ já yín sí wáyé ọ̀rọ̀ ti di òbómi ó tẹ̀mí lágbolé union báyìí bí ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Istijabah ti ṣe jáde wá láti wá sọ òkú ọ̀rọ̀ sí MC Oluomo látàrí bí ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn MC Oluomo tí ń pe orúkọ rẹ̀ ní Legacy náà ti ṣe bu ẹnu àtẹ́lu Istijabah ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé gbogbo rògbòdìyàn tó ṣe bẹ́ẹ̀ tó ń lọ lágbolé union ni ó ní MC Oluomo òun náà ló ṣe okùnfà gbogbo rògbòdìyàn ọ̀hún nítorí kó tó di pé ó jẹ́ alága union ní ìpínlẹ̀ Èkó ó ní ohun gbogbo ló ń lọ ní ìrọwọ́rọsẹ̀ ṣùgbọ́n ní kété tí ó ti bẹ̀rẹ̀ sáà rẹ̀ náà ní ohun gbogbo ti ṣe bẹ́ẹ̀ tó ti dorí kodò lẹ́yìn tí Ọlọ́run sì ti fi Sego ṣe gàrí tíra àwọn báyìí ó ti Sego sì jẹ́ aláàánú union báyìí tó ẹ̀yin lérò pé ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ àbí wọ́n kàn sọ̀rọ̀ láti àtàrí bí wọ́n ti ṣe ń bẹnu àtẹ́lu MC Oluomo báyìí lórí ìtara tó ṣe bẹ́ẹ̀ tó wà láàrin Sego nation àti MC Oluomo nation nítorí oníwà ti jáde wá ẹlẹ́yìn ti jáde wá láti wá jẹ́ kó di mímọ̀ wípé nígbà MC Oluomo wọn ní kò tù wọn lára ṣùgbọ́n sáà Sego nation yìí wọn ní òṣìbẹ́ ó tù wọn lára tí wọ́n sì ti ń gbé òṣùbà káre fún bọ́ọ̀rọ̀ náà bá ṣe rí létí tẹ̀yìn náà ẹ má gbàgbé láti bá a fi èrò tí yín náà sọ̀rọ̀ sí abala àríwé sí ìyẹn comment section bákan náà kẹ́ bá láìkẹ́ ti bá ṣe kẹfì sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ wò fọ́nrán ọ̀hún ká gbà láyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. MC Oluomo àlàyé èmi àti yóò ní iṣu o èmi àti yóò dẹ̀ lè ní iṣu láyé torí pé mi ò ń ṣe union bọ̀bí Legacy ṣe jẹ́ sẹ́yìn bẹ́ẹ̀ lèmi náà ti jẹ́ sí Istijabah ẹ ti máa gbọ́ pọ́mọ Istijabah lèmi ó máa ti kàn yín lára àlàyé mi ò ní parọ́ fún yín ẹ̀yin lẹ bà union jẹ́ ẹ̀yin lẹ da union rú kò dẹ̀ sẹ́yìn tó fi agbádá kówó union tó yín ẹ̀yin lẹ kówó union lọ gan mi ò ní parọ́ fún yín ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí bàbá àgbẹ̀dẹ ìgbà tí bàbá àgbẹ̀dẹ wà ní state chairman tó ń control ní mọ́tò Odùsànyà náà ń control márúwá àwọn kan ń control ọlọ́kadà everybody ń gbádùn gbogbo nǹkan ń lọ déédéé ìgbà tẹ́ dé ẹ da gbogbo ẹ̀rú ẹ fọ́ gbogbo ẹ̀ lójú kó tó wá di pé Ọlọ́run rán Sego wá Sego lolùgbàlà àwọn union tó fẹ́ wá tún union ṣe ibi tẹ́ bà union jẹ́ dé Sego ló fẹ́ wá bá wa tún ṣe báyìí mi ò ní parọ́ fún yín ẹ mọye tẹ́ gbà lọ́wọ́ Istijabah ṣá ẹ gbowó pa lọ́wọ́ aláyé yẹn gba mìkánò àdáńdọ̀bìdé nǹkan ẹ yí aláyé lẹ́pọ̀n sẹ́yìn ni ẹ mọ̀ nǹkan tẹ́ fojú aláyé yẹn rí inú stéètì ń bí ọ̀pọ̀lọpọ̀ ta mọ́tò torí kó fẹ́ gba branch àmà ọ̀pọ̀lọpọ̀ ló lọ fi rí ẹ̀yáwó at the end of the day ẹ gbowó yẹn lọ́wọ́ wọn ẹ fún wọn ní kankan o ṣáwọn yẹn ò lẹ́lẹ́dàá ni ṣáwọn yẹn ò ń ṣèèyàn ni ẹ̀jẹ̀ kan ló ń ràn lára àwọn yẹn ni wọ́n lẹ́bí tán fẹ́ bọ́ ẹ pa ọ̀pọ̀lọpọ̀ sára aláyé ẹ lọ gbẹ́mí yín pamọ́ o ẹ̀yàn kan ò láyé o ẹ fẹ́ máa jẹ lókè ẹ fẹ́ máa jẹ nsàlẹ̀ kó lè pọ̀ gbogbo àwọn tẹ́ ẹjọ́ ń wà pátápátá wọn láìkì yín mọ́ wọn ò bá yín ṣe mọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ fún yín látòrí sáríà náà ṣe bẹ́ẹ̀ jọ wà ń gbà yẹn ni wọn ò bá yín ṣe mọ́ Sego náà ẹjọ́ wà náà ni wọn ò bá yín ṣe mọ́ Fẹ́mi Jépron kábíyèsí aláyé ò bá yín ṣe mọ́ àwọn tó bá sì ro gbogbo àwọn aláyé yẹn wọ́n ti kọ̀yìn sí wọn ò bá yín ṣe mọ́ aláyé ẹ lọ gbẹ́mí yín pamọ́ o ẹ̀yin nìkan lẹ kówó union jù ẹ fi agbádá kówó yẹn ni ẹ lọ mú mi sí náà bẹ́ẹ̀ ṣe ń du òkè bẹ́ẹ̀ lẹ́ ń du ìsàlẹ̀ ṣẹ́yìn nìkan ni torí yín dálé ayé aláyé hamburger lọ lóṣòdì ń fẹ́ rán yín létí ilé ayé ò parẹ́ o sáúlà lọ yànnà pàjá ilé ayé ò parẹ́ o aláyé ẹ lọ gbẹ́mí yín pamọ́ o mi ò ní parọ́ fún yín o tẹ́ bá lọ lórí ọ̀rọ̀ union yìí aláyé máa ṣayé ẹ̀ lọ o aláyé máa ṣayé ẹ̀ lọ Ọlọ́run ti kẹ́ yín gan Ọlọ́run ti gbà fún yín ẹ ti lówó ẹ ti lọ́lá ẹ ti ní gbogbo nǹkan yes aláyé ẹ lọ sinmi kẹ́ gbẹ́mí yín pamọ́ ẹ gbẹ́mí yín pamọ́ o mi ò ní parọ́ fún yín o lẹ́ẹ̀kan sí èmi àti yín ò ní iṣu o mo kàn já yín mo kàn gbé yín débẹ̀ ni o bí Legacy ṣe jẹ́ sí yín bẹ́ẹ̀ lèmi náà ṣe jẹ́ Istijabah ẹ̀ẹ́dẹ̀ tí máa gbọ́ ọmọ Istijabah là wá ọ̀pọ̀lọpọ̀ Sego kí lábàá máa jẹ Sego lolùgbàlà àwọn union lọ́wọ́ yìí kíkú má pa Sego fún wa Ọlọ́run ọba tó dá mi gbọ́ Ajagungbadé kẹ́pẹ́ bá mi.
tó ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé ọmọlẹ́yìn Istijabah ni òun ò bákan náà ohun tó ṣokùnfà jíjáde wá òun náà níbi Legacy tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn MC Oluomo ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó bu ẹnu àtẹ́lu Istijabah ẹgbọ́n ṣe ojúnà àti sọ òótọ́ ọ̀rọ̀ líle àbí àdọ́gbọ́n ṣe dáadáa ò lè jà ó lábúrò tó gbójú bákan náà ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé MC Oluomo ṣe bẹ́ẹ̀ ó kó owó jẹ lágbolé yúnà láàkó tó ń ṣe alága yúnà ní ìpínlẹ̀ Èkó bákan náà ó jẹ́ kó di mímọ̀ wípé òun náà ló ṣokùnfà bí ohun gbogbo ti ṣe dorí kodò lẹ́yìn tí Ọlọ́run sì ti fi Sego ṣe gàrẹ́ tíra wọn báyìí nítorí Sego ní aláàánú union. Ǹjẹ́ báwo lọ́rọ̀ náà ṣe rí létí tọ̀dọ̀ yín báwo lẹ ṣe rí sí gan àwo olùkọ́ sẹ́yìn nítorí tí ẹ ò bá gbàgbé nínú fọ́nrán kan tí a ti gbé jáde tẹ́lẹ̀ rí níbi tí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ union ti jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀ni Sego fi ogun mú wọn báyìí wípé ìwọ alága tó bá ti lè ṣe bẹ́ẹ̀ tó darapọ̀ mọ́ Sego nation wọn ni ṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ni wọ́n yọ irú ẹni náà ní ipò. Ǹjẹ́ ẹ̀yin lérò pé kì í ṣe ohun tó ṣokùnfà bí gbogbo wọn ti ṣe ń jáde wá láti wá bu ẹnu àtẹ́lu MC Oluomo náà lélẹ̀ àbí wọ́n kàn sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe rí gan-an lóòótọ́ ni ẹ wo ìyàtọ̀ bá kọ sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá fi èrò tí náà kẹfì sọ sábàlá àìríwé sí ìyẹn comment section tó rà ní máa rí jù báyìí lọ kẹbà láìkẹsì bá ṣe kẹfì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ àtúmọ̀ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àdágbére báyìí fún yín pé ó dàbọ̀.